أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Jàmá Mùsùlùmí, Al-Lateef ni orúkọ Ọlọ́run tí mo fẹ́ kẹ́ jẹ́ àjọ ronú sílẹ̀ ní. Al-Lateef ó jẹ́ kan nínú gbajúmọ̀ orúkọ Ọlọ́run láàyè tọ́pọ̀ nínú Al-Qur'an ẹ máa bá Lateef pàdé. Al-Lateef túmọ̀ sí ọba tó ní lutfu lọ́dọ̀. Lutfu túmọ̀ sí oore pamọ́, ihsanul khafi. Oore tẹ́ni tá a ṣe lóore òun gan ọmọ ipa àṣewọ́n ní kankan àmọ́mọ̀ jẹ́ pamọ́ ni o. Ọlọ́run lóore tọ́pọ̀ tó ṣe fún wa ní gbangba tí gbogbo wa náà jọ mọ̀. Ọwọ́ atúlóore tọ́pọ̀ tí ń ṣe òun gan lọ́pọ̀ jù ní kọ̀rọ̀ fún kálukú wa. Àwa tí ń ṣe lóore òun gan ọmọ ipa ń ṣe wá lóore. À ń dá aburú yẹn kọjá àmọ́ ipẹ́ nìkan ní mú aburú yẹn kúrò lọ́nà. Bó o ní ewu yẹn ò ṣe wá kò yé wa, kò tí ì yé wa ipá dá aburú kankan kọjá àìmọye bẹ́ẹ̀ nínú àlàáfíà wa. Wọ́n náà rí pé tá a bá lọ hospital láti mọ́ iyì orí àlàáfíà. À ń sùn, à ń jí, à ń jòkó lé orí yẹn lójoojúmọ́. Àdẹ̀mọ́ pé wọ́n ń ṣe wá láàánú kankan dépò ipá dúpẹ́ rẹ̀. Oore bẹ́ẹ̀ wá pọ̀ tọ́lọ́run ṣe fún wa nípa jíjẹ, nípa mímu, nípa aṣọ, nípa ààbò. Tó ní ẹ ṣákàn mọ́ kí mi, ẹ jẹ́ mi wọ́n bá ṣe lọ. Ẹ mọ́ kí mi kú iṣẹ́, màá máa ṣàánú yín lọ. Ihsanul khafi, oore tó pamọ́. Wa tadbirun daqiq, ìbánimójútọ́rọ̀ lọ́nà tó wẹ́ tọ́lọ́rọ̀ gun ní ráyè àmójútọ́rọ̀ ààrẹ tó bẹ́ẹ̀. Wa rahmatun, àtàánú nǹkan pè ní lutfu nù orí tó wẹ́. Rahmatun, àánú Ọlọ́run ọba tamshi fi turuqin min hayatik, tí ó máa rìn ní àwọn òpópónà gbésí ayé rẹ̀. La taraha al-uyun, ojú kan ò ní rí sójú, ìwọ tó lọ́rọ̀ náà ní mọ̀ pé àánú Ọlọ́run ń bá ọ. Tí ẹ bá ṣe pé ọjẹ́ nìkan tọ́lọ́run bá tún fún lóye ló fi máa mọ̀ pé àánú Ọlọ́run rìn nínú gbésí ayé mi o. Àwọn èèyàn máa ní níwọ̀ tó lò ó lọ níwọ̀ tó tí ìbẹ́gbẹ́ pé ó yé mi ẹ sábà ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó yé mi ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àyèmọye bẹ́ẹ̀ ni ń kọjá nínú ìgbésí ayé wa. Ọlọ́run mọ̀ láàánú ọ̀pọ̀ o, Ọlọ́run mọ̀ níkẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀ o, kò retí ká mọ̀ ọ́n dípò ipá àrọ̀pẹ́ rẹ̀ dá. Ó kàn ní sá mọ̀ kí mi, ẹ mọ̀ kí mi, ẹ mọ̀ yìn mí. À sùn à lajúlẹ̀ nígbà míì, à la imú lẹ̀ ní gbogbo ìgbà, ààrẹ ti padé ìhó mbẹ́mbẹ́, kódà àtúnla ẹnu lẹ̀ nígbà míì tá a bá sùn. Ta ni ń protect ẹ tí ò jẹ́ kí àwọn dábàá kéékèèké ó rìn wọ́bẹ̀? Ta ni ń bá wa mójútó? Ta ló fi immune system sínú ara wa? Ipe dúdú àti bacteria bá fẹ́ wọlé kọ́ mọ́ bá wa bá a jà. Àìmọye àìsàn la dá kọjá tó yẹ kó ti gbé wa dálẹ̀, tó yẹ kó ti kàfà kó bá nínú àgọ́ ara wa. Bó la ṣe dá kọjá láìmọ̀? Ta ni ń ṣiṣẹ́ kọ̀rọ̀? Ta ni ń ṣàánú àánú tó pamọ́? Ta ni ń ṣe é fún wa? Tí ìbá ṣe Ọlọ́run ọba tí ń jẹ́ Al-Lateef, ìtumọ̀ Al-Lateef nù. Ọba tó ṣàánú tọ́pọ̀, tẹni tó ṣàánú yẹn gan fún ọmọ yìí pé ó ṣe nǹkan kan fóun. Al-Lateef huwa alladhi yusilu ilayka masalihak. Òun lọ́ba tí máa gbàánú kù ọ́, tí máa gbé kẹ́pàdé rẹ̀. Min haythu la tash'ur, tí wọ́n tọ́ lára gan ní mọ̀ pé wọ́n ti gbé e dé. Wa yadfa'u anka al-madar, yóò sì máa mú aburú kúrò nínú ọ̀rọ̀ fún ọ. Yóò máa mú gbogbo tó lè fa ìṣubú kúrò nínú ọ̀rọ̀ fún ọ. Ibi tó yẹ kó o ti ṣì sọ lọ́ba rí pé wọ́n fọ̀rọ̀ lọ níbẹ̀. Káná fọ̀rọ̀ lọ ní bóyá ọba ṣì sọ ọ̀rọ̀ tó lè báyé rẹ jẹ́, bóyá lọ bá sọ, bóyá èyí tó fi rí bínú Ọlọ́run lọ bá sọ. Yóò máa burú yẹn kúrò lọ́nà fún ọ. Ó wà ní mọ̀ min haythu la tadri, kò ní yí ọ rárá. Kódà nígbà mi ò tún máa blame ẹ. Ọ máa fẹ̀hónú hàn sí pé kò tí ì ṣàánú rẹ tó, kò tí ì ṣèkẹ́ rẹ tó. Meanwhile ó ti ṣe kọjá ń tó lérò. Èyí tó yẹ pé law kushifa laka sitru al-Lateef, ká ní wọ́n bá ṣí gàgà àṣírí orúkọ Ọlọ́run tí ń jẹ́ Lateef àtàwọn àánú tó ti pàṣẹ orúkọ yẹn ṣe fún ọ, wọ́n bá ṣí gàgà yẹn hàn labakayta shawqan, ó sunkún ẹkún ọ̀fẹ́, ó sunkún ẹkún ọpẹ́ ń pé àṣọ ṣe mí lérò tó báyìí. La khawfan, kì í ṣe ẹkún ìbànújẹ́, la khawfan, kì í ṣe ẹkún bẹ̀rù. Wala alimta, ká ní wọ́n bá ṣí gàgà yẹn hàn wá ni àbá máa mọ̀ anna kulla ta'khirin, àṣẹ gbogbo orí tá à ń dúró dè tí ò tí ì dé bọ̀rọ̀. A máa rí i pé kana inayatan, àṣàánú wọn fi ní fún wa. Àṣorí lọ́lọ́run bá débẹ̀ nítorí kì í ṣaláburú, kì í ṣaburú. Nítorí mọ̀ pé Ọlọ́run ò ní ṣaburú ń bẹnu àwọn ẹ̀dá gan. Tó yẹ sí pé tán bá bi wá pé ṣó ṣaburú rí, ṣó ṣàṣìyàn rí, ṣó bá tèèyàn jẹ́ rí, a'udhu billahi, mi bá tèèyàn jẹ́ rí, mi ṣaburú síyàn rí. Tẹ́dá bá lè máa sọ pé wọn ò ṣaburú rí. Ọba tó wá lẹ̀dá ṣá wá láàánú tó ní, tí wọ́n kì í ṣaláburú. Kò kàn ní wù ọ̀ràn kó máa ṣe ọ́ láburú. Kò kàn ní wù ọ̀ràn kó kàn máa fìyà jẹ ọ́. Àánú rẹ̀ lọ gbọ́yé. Wa kullu man'in kana hidayatan, tó bá ti lọ gbọ́ orúkọ Ọlọ́run bá ti ń jẹ́ Lateef yìí, ọ máa mọ̀ pé n tó lé tọ́wọ́ rí ò tó.
kana hadiyatan ọmọ mọ̀ pé gift ní kíní ẹ̀ gan I achieve ẹ̀ àìrí bí attain rẹ̀ náà gift kan lòun náà látọ̀dọ̀ Ọlọ́run wa kullu inkisarin kana tahiyatan gbogbo ìjákulẹ̀ ọmọ ìpín wọn tó ń palẹ̀ mọ́ rẹ̀ fún nǹkan rere míì ni Allahu latifun bi ibadihi yóò wá yọ pé àṣẹ lórí ẹ̀wẹ́ lọ́lọ́run àṣẹ lórí ìpamọ́ lọ́lọ́run ọba yóò máa ṣe ọ lórí lọ́nà tí ò ní yí ọ yóò máa ṣe ọ lórí níwọ̀ tí ìwọ tó tọ́ sí orí yẹn yóò sì máa ṣàánú rẹ lọ́nà tí ó máa pamọ́ fún ọ̀tọ̀ lára pé ṣàánú ọlọ́run bá ọ ṣá yarzuqu man yasha ọlọ́run ọba tí máa kẹ́ ẹni tó bá wọn fa huwal qawiyyul aziz abẹ́lọ́run ọba tí ń jẹ́ latif kó fi lótùfù rẹ̀ bá wa lò kó fi bá wa lò ní kọ̀rọ̀ kó tún fi bá wa lò ní gbangba èyí tí ń ti fi ń bá wa lò kó má yọ kúrò nínú ọ̀rọ̀ wa o wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.